Hello, beautiful people. Yeah, this is a princess again. Ẹ kú ọjọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà ṣé gbogbo ẹ̀ ń fáìn bẹ́ẹ̀ ṣé ẹ̀ ń gbádùn ṣé gbogbo ẹ̀ ń ṣe jẹ́mjẹ́mù mo ní kí n yọgò lójú kẹ́ lè rí mi dáadáa ìgò Uncle Joe ni mo lò lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ náà mo fẹ́ fi identity èkìtìkété mo fẹ́ mú àyín gan bẹ́ẹ̀ ó pè wọ́n gbọ́ mi èkìtìkété ní ẹ̀yà ó sì ti rí mi bẹ́ẹ̀ yóò àkúnlẹ́sẹ̀ so ẹ̀yin ènìyàn wa àkú déédéé wò ìyá dẹ̀kú gbogbo ẹ̀ bó ṣe ń lọ àwọn Ondo state àwọn yẹn ń pò lọ́wọ́ náà báyìí ọlọ́run á má gbà wá ọlọ́run á bá wa ṣe o á gbà lọ́wọ́ èèyàn yẹ́mẹ́rẹ́ hàn o èèyàn yẹ́mẹ́rẹ́ kà á gbà lálejò kankan rẹ̀ afẹ́sọ́ á de gbẹ̀wù dání kalẹ̀ ẹ̀ mọ̀jú sọ o ká tó máa bá ọ̀rọ̀ wa lọ jẹ́ ká yin Olúwa lógo ló dá wa sí dọjọ́ òní ọba tó sojú tó ṣe mú tó ṣe ọ̀kàn lérú gbára kábíyèsí rẹ̀ olùgbàlà alágbádá iná ẹlẹ́wù oòrùn kábíyèsí yes we give glory to your name torí ó dá wa sí àwàláyé àtúnwà láàyè wa àdúpẹ́ fún ìbùkún àdúpẹ́ fún victory àdúpẹ́ fún ìṣẹ́gun àdúpẹ́ fún gbogbo ẹ̀ yes now ọ̀rọ̀ tí mo mú wá bá yín léèrè kọ́mẹ́dì náà ni gbogbo ẹ̀ a máa rẹ́rìn a máa jà àtún máa rẹ́rìn torí tọmọ ìyá méjì bá wọnú ilé tán bá rẹ́rìn jáde wọn sòótọ́ fúnra wọn sòótọ́ o iṣẹ́ tọ́lọ́run èmi nìyẹn tán ní kí n ṣe lórí YouTube yìí o wọn ní kí n wá báyàn jàǹbí wọn dẹ̀ ní kí n wá búyàn wọn ní kí n wá tẹ́ńbẹ́lú èèyàn wọn ní kí n báyàn sọ òótọ́ ọ̀rọ̀ kí ṣe kí ni kí n bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ God send me to do this mi ò ní tiẹ̀ lórí mi ò lérò ẹ̀ rárá olúwa ló pè mí ó ní kí n wọ̀ ọ̀kan mo dẹ̀ ń wúra mi nínú TV ó ní ṣe mo ti rí ó ní mú fìlà yẹn mú tíṣẹ̀tì yẹn ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí ní máa bá àwọn èèyàn tára wọn kò tọrọ máa bá wọn sọ ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ ní tòótọ́ it works àwọn tó ń búyàn tó máa bú àwọn ọba ṣe mú bá àwọn ọba gbẹ́sẹ̀ ọba ò gbọ́dọ̀ jẹ wọn ọba ò gbọ́dọ̀ mú mi àwọn bàbá mi tiẹ̀ wọ́n wá di kọ̀ọ̀kan àbọ̀ lọ́wọ́ wọn àbẹ̀tà dúpẹ́ pé wọ́n ti gbọ́n sìn ọlọ́run ti bá wa pa náà ìyẹn gan bóyá nítorí ìyẹn gan náà ṣe ní kí n jáde àní àwọn ọ̀rọ̀ nǹkan míì tó ń lọ lọ́tún lọ́sì tàbá dá sí nígbà míì lọ́dọ̀ ẹlòmíì ó máa nítumọ̀ iṣẹ́ gbogbo èèyàn ló nítumọ̀ sí because ọlọ́run ò dá wa bákan náà bọ́lọ̀ sí dá oníjàgídíjàgan bẹ́ẹ̀ ló dá ẹni sùúrù tó máa lọ quiet easy go ni bẹ́ẹ̀ ló dá ẹni tó máa lọ́gbọ́n tó máa ní reason pé kan tọmọbìnrin yìí sọ yìí ó dàbí pé ó mọ pọlọ díẹ̀ wá mi ò sọ pé gbogbo wa ò lọ́pọlọ gbogbo wa la lọ́pọlọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo wa la ní time láti jókòó ká máa gbọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí ó ní mò ń sọ so àwa tá a dẹ̀ ń gbọ́ tá à ń rí mọ̀ pé à ń rí lò à ń rí mú a fi ń ṣe nǹkan ẹni mọ̀ pé ó dáa gan ni èmi gan rí ọgbọ́n nígbà míì tẹ́lòmíì bá sọ̀rọ̀ àní nǹkan tó dẹ̀ sọ yẹn nǹkan tó dáa ni nǹkan tó tọ́ ló sọ so ẹ̀yìn yẹn wá jẹ́ ká sòtọ̀rọ̀ fúnra wa torí àwọn nǹkan ń lọ ní ọ̀dọ̀ wa mẹ́rin tí ò ní òtọ̀rọ̀ nínú kò ní òtọ̀rọ̀ nínú ẹlòmíì bẹ̀rù láti sọ̀rọ̀ mi bẹ̀rù yẹn kankan bàbá tó wà lókè ọba kan ṣoṣo tí kò pé méjì nìkan ni mo bẹ̀rù ó nìkan mo bẹ̀rù o mi ò bẹ̀rù anybody bẹ̀ tó bá ti jẹ́ pọ̀run ló rán mi ní iṣẹ́ tí mò ń jẹ́ máa jẹ lájẹyè ni àjẹyè ni màá jẹ èyí tí mò ń ṣe níbi tí mo wà náà Ọlọ́run ló rán mi látó ní kí n ṣe ló ní kí n ṣe fún Uncle Joe ó ní kí n ṣe fún mo ṣe fún Obama wọlé lẹ́lẹ́kejì o ó tún ní kí n tún tó fún Uncle Joe ó ní go ahead my dear go ahead our point was 44 now we are 67 and we are going to 99.9%. That's what God told me and he's going to do so kò kí n sọ̀rọ̀ kó sọ pé òun ò ní ṣe mọ́ that's him tó bá ti mo ti dé mo dé nìyẹn jígan òdí ọ̀run o ọ̀bánilálejò wa kò lulẹ̀ ajẹni abọ́lọ́rọ̀ fẹ́ lójú ó máa bẹ́ẹ̀ fẹ́.